Àwọn agbébọn tún pààyàn méje, wọ́n jí Mẹtalelogun gbé. Inú ọ̀fọ̀ ohun ìpayín keke làwọn olùgbé abúlé Yakadawa níjọba ìbílẹ̀ Giwa nípínlẹ̀ Kaduna wà báyìí látàrí báwọn agbébọn tí wọ́n ń fojoojúmọ́ ṣòro bí agbọ́n lágbègbè ọ̀hún ṣe yabo abúlé náà tí wọ́n sì fìbọn dá ẹ̀mí àwọn olùgbé ibẹ̀ légbodò. Wọ́n pa méje nínú wọn nípa ìkà. Bákan náà làwọn afẹ̀míṣòfò yìí tún kó èèyàn Mẹtalelogun wọgbó, wọ́n jí wọn gbé. Ìṣẹ̀lẹ̀ yìí la gbọ́ pé ó wáyé lọ́sàn-án ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 9 oṣù kẹrin yìí. Nǹkan bí aago 2:20 ni wọ́n lákọlù ọ̀hún ṣẹlẹ̀. Wọ́n ní ṣe làwọn apààyàn ẹ̀dá náà fẹsẹ̀ rìn wọ abúlé ọ̀hún. Wọ́n daṣọ dúdú bojú gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń múra. Wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn kẹ̀kẹ̀wù lu tajá tẹran tí wọ́n bá rí. Àsìkò yìí ni ìdàrúdàpọ̀ gidi ṣẹlẹ̀ táwọn olùgbé abúlé náà bẹ̀rẹ̀ sí dìgbòlu ara wọn níbi tí wọ́n ti ń sá àsálà fẹ́mi wọn. Láàárín àkọlù ọ̀hún làwọn agbébọn ti mú èèyàn méje balẹ̀ tí wọ́n sì jí àwọn tọ́wọ́ wọn bà gbé. Bó tiẹ̀ jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Kaduna kò tí ì fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, a gbọ́ pé àwọn ẹ̀ṣọ́ fijilantè àtàwọn aládùúgbò láti abúlé tó wà nítòsí ti kóra jọ lẹ́yìn àkọlù ọ̀hún tí wọ́n sì ti sìnkú àwọn tí wọ́n pa náà ní ìlànà ẹ̀sìn mùsùlùmí. Ẹ ó rántí pé ìpínlẹ̀ Kaduna wà lára àwọn ìpínlẹ̀ táwọn agbésùmọ̀mí ti sọ di ojúkò àkọlù àtìgbàdégbà wọn lápá òkè ọya, bó tilẹ̀ jẹ́ pé ìfẹ̀míṣòfò náà rọlẹ̀ díẹ̀ lásìkò tí ètò ìdìbò gbogbogbò wáyé kọjá. Àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tọ̀ntọ̀ntọ̀n lẹ́lẹ́kọ̀ọ́ ọ̀run polówó ikú láwọn agbègbè kan nípínlẹ̀ náà. Ọ̀rọ̀ náà kò sì yàtọ̀ ní ìpínlẹ̀ Zamfara àti Benue pẹ̀lú. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.